Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò lọ́wọ́ yìí bí gbogbo ẹ̀ ti ṣe ń lọ lórí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké tí àwọn ìjọba ṣẹ̀ṣẹ̀ gbà jáde lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo wa náà la rántí principal wọn yẹn, ìyá yẹn tó jáde ńgbà náà tó bẹ ìjọba pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run anything táwọn agbésùmọ̀mí tí wọ́n bá fẹ́ òun ni kẹ́ fún wọn o. Gbogbo wa náà la rántí nígbà náà tí wọ́n pariwo síta. Lọ́wọ́ yìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo wa la ti gbọ́ ròyìn ayọ̀ wípé wọ́n ti release wọn, wọ́n ti release wọn. Now ìyá yìí ó ní nǹkan tí ìyá yìí sọ jáde lẹ́yìn ìgbà tí wọ́n release ẹ̀ first time nǹkan tó kọ́kọ́ máa jáde lẹ́nu ẹ̀ tí àwọn èèyàn tó ń jà rìnrìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tún sọ báyìí wípé pé báwo ló ṣe máa pariwo pé mọ́tò òun dà, òun ni ó tún jẹ́ lógún lẹ́yìn tó yẹ kó máa kọ́kọ́ máa ṣọpẹ́. Oríṣiríṣi làwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ yìí. Ó jáde síta pé mọ́tò mi dà, the next thing ó wá ní ọkọ òun dà, meaning where is my husband and then where is my car. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde oríṣiríṣi awuyewuye láti gbọ́ lórí ọ̀rọ̀ tí ìyá yìí sọ. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé kò yẹ kó máa pariwo pé níbo ni mọ́tò òun wà or kó ṣẹ̀ṣẹ̀ máa béèrè ọkọ ẹ̀ pé ó tiẹ̀ lè béèrè pé òkè ọkọ òun dà, èwo wá ní pé níbo ni mọ́tò mi wà. So àwọn kan ní pé ó dà báwọn èèyàn wọn understand nǹkan tí woman yẹn sọ pé Yorùbá ló sọ, ó ní ọkọ mi dà pé kò ní pé mọ́tò mi dà. So àwọn kan wá ní pé tó bá tiẹ̀ sọ pé mọ́tò mi dà àti ọkọ mi dà pé kò sí nǹkan tó kan anybody pé nǹkan méjì yẹn ó wà very very important. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Kí ni ẹ̀yin rò nípa àwọn ọ̀rọ̀ tí woman principal yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbálẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé? Kí lẹ rò nípa ohun tó sọ? Eléyìí ìyẹn. Now lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, lórí gbogbo awuyewuye bó ti ṣe ń lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ohun tí àwọn rò nípa àwọn tí wọ́n ti gbálẹ̀ yìí. Àwọn kan ní pé ṣé ẹ rò pé kò ń ṣe plan work ní kíní, pé kíní ó wá dàbí ìgbà pé gbogbo àwọn ará bí wọ́n plan ìjínigbé yìí ni. Ẹ mọ̀ pé àwọn èèyàn máa sọ̀rọ̀, ẹ̀yin náà máa tẹ́tí, wọ́n ló dà pé wọ́n plan ìjínigbé yìí ni because èwo ni wípé kán sáré release àwọn kíní kí ìjọba ní pé okay wọ́n ti gbà wọ́n lẹ̀, àwọn agbésùmọ̀mí tí ẹni ẹ mú a need àti kẹ́ fi ojú wọn hàn àti ìrojú wọn. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Because gẹ́gẹ́ bí àwọn ìròyìn tá a gbọ́ òun ni wípé wọ́n ti mú àwọn agbésùmọ̀mí yẹn, àwọn agbésùmọ̀mí tí wọ́n jí àwọn ará bí gbé gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí a gbọ́ wọ́n ní wọ́n ti mú wọn. Now gbogbo àwọn ọmọ ìlú ní pé àwọn tẹ́ ní ẹ mú yìí kí ló dé tẹ́ ṣe fi ojú wọn hàn fún gbogbo àgbáyé ká mọ àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi. Meanwhile àwọn kan wò pé àwọn ìjọba tó dàbí pé àwọn gan ni wọ́n plan ìjínigbé yìí. Ọ̀rọ̀ mi ò yé yín, bó dà wọ́n plan ìjínigbé at the end of the day àwọn náà ni wọ́n tún lọ gba àwọn ará bí ilẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí àwa tún rò lọ sọ́tùn tá rò lọ sósì a wò wípé ọ̀rọ̀ ìjínigbé yìí ká má parọ́ o, ká má tanra wa, ó dàbí pé ó ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé ó ní lieutenant kan tí wọ́n pa nínú ìrìn àjò yìí, kò yé yín, tí kò bá ń ṣe wípé àwọn kan bá àwọn kan jà, àwọn kan lọ rescue àwọn kan, àwọn ọ̀tá wà, kí ló dé tó fi jẹ́ pé wọ́n pa sójà yẹn 28 years old soldier, òun ni wọ́n pa nínú pé wọ́n fẹ́ lọ gba àwọn ọmọ yìí lẹ̀. Àbẹ́ẹ̀ rí bí? So gbogbo ẹ̀ ó wọlé síra wọn. Àwọn kan dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ṣé ẹ sure pé àwọn ìjọba wọ́n gba àwọn ọmọ yìí lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ni àbí wọ́n san owó fún wọn ni? Bí wọ́n san owó ransom, kò yé yín, tó fi gba àwọn ọmọ yìí lẹ̀ àbí wọ́n mú àwọn arábìnrin lóní tipátipá. Meanwhile ó tún ní àwọn ìròyìn kan tó tún lọ lábẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ká mọ̀ wípé
àwọn ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà ìyẹn àwọn ọmọ ológun pé wọ́n kọ́kọ́ lọ sí ilé àwọn agbésùmọ̀mí lẹ́yìn ìgbà tí wọ́n ráyè track wọn. Wọ́n wá lọ sí ilé wọn, wọ́n wá lọ make sure pé wọ́n trace gbogbo àwọn ẹbí wọn. Wọ́n ṣà mú àwọn ẹbí wọn kọ̀ọ̀kan. Wọ́n jẹ́ kán mọ̀ wípé ẹ wò tí àwọn ọmọ yìí tí ẹ bá pa wọ́n, tẹ bá pa àwọn ọmọ yìí pé gbogbo àwọn ẹbí yín la máa pa lẹ́yọ kọ̀ọ̀kan. Lẹ́yìn tí wọ́n fi mẹ́sẹ̀gì yẹn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn agbésùmọ̀mí nínú igbó pé àwọn náà wá wò pé kíní tí ó fẹ́ ṣẹlẹ̀ yìí ó wá ká àwọn ajínigbé lọ́wọ́ kò. Lóríṣiríṣi la ti gbọ́. Mi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ẹ ti gbọ́ gbogbo àwọn àlàyé yìí pé wọ́n wò pé okay o, bó ṣe ń lọ yìí o, tẹ́ bá fi lè pa àwọn ọmọ yìí pé àwa náà a máa pa àwọn ẹbí yín tó wà pẹ̀lú wa, pé eléyìí ló wá jẹ́ kí àwọn ajínigbé yìí tí wọ́n fi ka ọwọ́ kò tí wọ́n lè ṣe nǹkan kan. Ṣèbẹ́yìn náà rí bó ṣe ń lọ. Now ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀. Though àwọn èèyàn wò pé tó bá jẹ́ pé plan àwọn olóṣèlú ni tí wọ́n kàn fi àwọn ọmọ ọlọ́mọ tán fi wọ́n ṣe kí là ń pè, tán fi ṣe experiment, pé Ọlọ́run nìkan ló máa judge o. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run nìkan ló máa dá fún àwọn ẹnikẹ́ni tó wúrú ìwà yìí because àwọn ọmọ ọlọ́mọ lẹ fẹ̀mí wọn wéwu yìí. Ká ní pé okay now ẹ wo àwọn tí wọ́n pa, àbẹ́ẹ̀ rí nǹkan bí? Wọ́n pa lára àwọn olùkọ́ wọn tí wọ́n tiẹ̀ bẹ́ máa yẹn lórí. So now ẹ̀ ń try àti sọ fún wa nísìnyí wípé ẹ fi ẹ̀mí máa yẹn sìn ẹ kàn fi play kite nítorí pé òṣèlú tó wà ńlẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ náà la ti gbọ́ lẹ́yìn tí àwọn kan tún ní pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jáde pé pẹ́pẹ́ sí o nígbà tí òun declare pé òun fẹ́ jáde gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè pé kò tiẹ̀ tó bí wákàtí mélòó kan òun ni wọ́n á jí àwọn ọmọ yẹn gbé. Now kí ni gómìnà Ṣèyí Mákindé kí ló ń gbìyànjú àti sọ ń bẹ̀ yẹn? Ọ̀pọ̀lọpọ̀ ní pé ó dà pé gómìnà Ṣèyí Mákindé mọ̀ ń pa ẹ̀, but now pẹ̀lú ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé sọ yìí eléyìí tún wá darí allegation ó tún darí ẹ̀ sí àwọn ìjọba, meaning àwọn ìjọba àwọn dàbí àwọn ló plan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé gbogbo nǹkan tí ó bò níwájú èèyàn kedere báyìí ló jẹ́ níwájú Ọlọ́run ọba because bí gbogbo ẹ ṣe ń lọ àwa gan kò tiẹ̀ wá yé ọmọ ìlú mọ́. Ṣùgbọ́n nǹkan tínú àwa fi ń dùn ni wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò la ẹ̀mí àwọn èèyàn yòókù, kò la ẹ̀mí wọn lọ. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Bẹ́ẹ̀ ni, kò la ẹ̀mí wọn lọ because bí gbogbo ẹ ṣe ń lọ ká má parọ́ tanra wa. Ó lágbára. Kí Elédùmarè kó túbọ̀ máa ṣọ́ wa because irú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí k'Ọlọ́run má jẹ́ kí irú ẹ̀ kó tún ṣẹlẹ̀ because àwọn tí irú nǹkan yìí ṣẹlẹ̀ sí, irú woman yẹn sìn principal yẹn wọ́n ní ọkọ ẹ̀ jẹ́ dean of one of the faculty ní LAUTECH. Ìyẹn sìn ó ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé Ọlọ́run ó mà ṣe tó gba ìyàwó mi lẹ̀ pé láti ọjọ́ yìí òun ò lè sùn, òun ò lè mumi, òun ò lè jẹun. Gbogbo wa náà la mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn for almost tán fi wà níbẹ̀ nínú ìgbèkùn about 58 days. Ẹ̀yin náà máa wò, that's about 2 months. Yes, almost 2 months náà fi wà nínú igbó yẹn. Ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé at least àwọn ará bí yìí o àtàwọn ọmọ kéékèèké yẹn o ẹ rí àwọn ọmọ yẹn tó ń jẹ biscuit ó máa ṣe o tí gbogbo wọn ti rù. Ọlọ́run máa ní ó máa pa wọ́n ní yìí. Kí Elédùmarè kó túbọ̀ máa ràn wá lọ́wọ́. Then ká tún dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho because bí gbogbo ẹ ṣe ń lọ yìí a gbọ́dọ̀ kan sára sí olóyè Sunday Igboho because nǹkan táwa rí ni pé tí kò bá ń ṣe pé olóyè Sunday Igboho tí wọ́n tẹpá mọ́ ìrìn ẹsẹ̀ yìí mi rò bóyá ìrìn yìí máa ní ojútùú
oríṣiríṣi ló ṣẹlẹ̀ along the line tó wá dàbí pé àti ẹ̀ wá mọ bí tá máa rò ó sí mọ́ pé bí a ká rò ó sí ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé ni pé àwọn ló wà ń di ọ̀rọ̀ yìí ni ọ̀ ká rò ó sí federal government pé àwọn ló wà ń di ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nǹkan táwa ṣàmọ̀ ni wípé Elédùmarè gbogbo nǹkan tí ó ṣókùnkùn sí ọmọ ẹ̀dá kedere báyìí ni ó jẹ́ ní iwájú Elédùmarè àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń parọ́ pé ẹ wò at the end of the day kán ya pín ìlú yìí kólúkálukú lọ tiẹ̀ òun ló máa jẹ́ final solution. Àti ń gbọ́ táwọn kan sọ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá wa pín orílẹ̀-èdè yìí ká máa wo bó ṣe ń lọ ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé Yorùbá nation ó ti wá di dandan báyìí o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ láìpẹ́ láì jìnnà bí gbogbo ẹ̀ ṣe ń lọ òmìnira máa dé bẹ́ẹ̀ ni ìyẹn wa oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ a ò ní rí jù báyìí lọ lórí eléyìí kí ni èrò yín nípa gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí láti orí woman yẹn tó jáde táwọn kan sọ pé kí ló tó fi ń béèrè ọkọ àti ọkọ ó wà important àti wípé kí lẹ rò pé ìjọba mọ̀ nípa ohun tó ń lọ yìí oríṣiríṣi náà láti gbọ́ gẹ́gẹ́ bí a ti ṣe sọ gbogbo nǹkan tó bò ní iwájú àwọn ẹ̀dá ènìyàn kedere báyìí òun ló ṣí sílẹ̀ ló fi hàn níbi tí Elédùmarè wà a ní rí jù báyìí lẹ́yìn èèyàn wa lórí ilé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀dọ̀wọ̀ ẹni tó bá lámábọ̀ láàní dé bá kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.